ṣé ti rí pé àwọn ilé sick àwọn ẹlẹ́lẹ́yà àdìtì ọmọ àwọn náà fẹ́ lọ síbi àwọn tó lọ sí amúlùdùn wọ́n fẹ́ débẹ̀. Ìbéèrè tí mo fẹ́ bi ẹ̀yin ọmọ Yorùbá àtàtà léèrè, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ olóye, ẹ jọ̀ọ́ wọ́n ní Adélé ti dé àbí bẹ́ẹ̀ kọ́? Ìyá wọn Dúpẹ́ Ọlá ó ti gbé dé Adélé dé, ẹ jọ̀ọ́ ẹ bá wọn sọ̀pọ́ọ̀tì ẹ̀. Ṣé ó yẹ kó tún rí bẹ́ẹ̀? Kí ni ìyàtọ̀ ní ń tọ́ṣe yìí pẹ̀lú rálì? Ẹ jọ̀ọ́ torí Dúpẹ́ Onítìrí ti sọ pé kò sáyè fún rálì mọ́, pé rálì kọ́ ló kù kán wá kọ́kọ́dẹ̀ kán wá gba ìjọba wọn ni. Kí ló dé tó tún ń plead? Kí ló dé tó tún ń ṣe rálì? Àbí abẹ́mi ni mò ń wò bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ dá mi lóhùn.
àwọn méje lójú títì èmi mọ̀ pé ibi tó wà ìkọ̀rọ̀ ibì kan ni kì í ṣe gbangba ẹ gbọ́ kí ni wọ́n ń ṣe yìí ṣé kì í ṣe rálì rèé ẹ gbọ́ kí ni wọ́n ń ṣe yìí kí ni ìyàtọ̀ nínú rálì àtìlẹ́ tó ń ṣe yìí wọ́n ń tàn yín ni wọ́n ń tàn yín ni wọ́n mọ̀ pé kò sí tán pè ní adelé dúpẹ́ ìyá wọn ń bọ̀ ọ̀nà wo ló fẹ́ gbà wọlé ṣẹ́rin tó wá tó fẹ́ nìyẹn ẹ rí wípé wọ́n yà á ẹni tó fẹ́ gbá ìbò ní Èkó àdúgbò ibi tó ń gbé ní Èkó kò ní ìbò ẹyọ kan ní 2015 he contest under ṣé SDP ni àbí NPU àbí èlé tó bá wù kó ṣáà ti contest ó ṣáà contest nìkan bẹ̀ ní Ìkẹjà tó wà kò ní ìbò ẹyọ kan ṣé Dúpẹ́ yẹn ló wá jáde lénìí táwọn jáde títa pé Adélé ń bọ̀ ìyá wọn ń bọ̀ àwọn rò pé nígbà tádélé wọn bá dé Tinubu máa asa 640 ni àwọn rò pé nígbà bẹ́ẹ̀ jẹ́ pariwo wà á lọ wà á bọ̀ mo dúpẹ́ ọ̀la àwọn rò pé ogun ló ń gùn agbára ń gun Dúpẹ́ kó máa mì báyìí kó máa bọ̀ kí gbogbo àwọn gómìnà kó máa rọ́kìtẹ̀ bóyá Sanwó-Olú bóyá Ọ̀sàlùmá ẹjọ́ ẹ bá wa di Sanwó-Olú mú o ẹ má jẹ́ okó sọ́sà o ẹni tí ò dá lé ní sí lè dá lọ́la o bóyá máa wọ Ìbàdàn tó ló ti ní Ìbàdàn lẹ́tìkọ́ta wọn Ṣèyí Mákindé agbági tó bá ti tí Ṣèyí Mákindé bá yà ti ń sábọ̀ kó máa sábọ̀ lẹ́kìtì a rò pé nígbà tí Adélé wọn bá máa dé gbogbo àwọn gómìnà yà mẹ́rẹ́ ni pẹ̀lú gbogbo ìhàlẹ̀ wọn àṣẹ ẹ̀jù báyìí lọ èèyàn 6 lójú títì ẹ̀yin ò ká ní bó ṣe ń sọ̀rọ̀ ni ẹni tó sọ̀rọ̀ ẹni tó gbé kámẹ́rà dání ó di 2 ìkan náà ó tún kámẹ́rà ó di 3 obìnrin ẹyọ kan ó di 4 obìnrin 2 ńbẹ ó di 6 ọkùnrin kan náà tuntun ó mọ àwọn 7 Yorùbá ọlọ́gbọ́n ni wá olóye ni wá kí ló dé tá à ń fún ọmọbìnrin láti máa fa ọjọ́ ayọ̀ wa sẹ́yìn why ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ tàbí kí n sọ wípé ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ ara wa torí Dúpẹ́ Onítìrí ò tó bẹ́ẹ̀ Dúpẹ́ Onítìrí ò tó bẹ́ẹ̀ àwa la ń fi ìyà jẹra wa we know the truth but we refuse láti jẹ́ kí òtítọ́ yẹn kó tú wálẹ̀ ṣé bá Adélé ṣe máa wọlé rèé ṣé bá Adélé ṣe máa wọlé rèé ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ akin ọmọ ọkọ ẹ̀yin ọmọ ojúlówó ọmọ àwọn rèé o àwọn ẹlẹ́lẹ́yà àwọn rèé o àwọn elétí dídí ọmọ Yorùbá ẹni bá mọ ọkùnrin kó wò dáadáa ẹ̀yin ọ̀dọ́ ẹ wò dáadáa eléyìí ò fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún yín nígbà tó rí wípé Ọláyọ̀mí Kóìkí jáde síta ó tú wìrìwìrì nínú bàbá àwọn tẹ́náná lọ sí United Nations ó fa kò dúnkún ọ̀rọ̀ ó fàyọ lára wọn Ọláyọ̀mí wá fa iná ọ̀rọ̀ sí wọn lára iná yẹn ṣọ́ọ̀kì wọn pé ọmọ burúkú ti tútù àṣírí wa Ọlọ́run náà fi gbélé jáde o ẹ wo wọn kó fẹ́ẹ̀sì 1,000 sí wọn lọ́rùn ṣe rí àdàgbà má dánú èló náà bá fún yín ẹjọ́ yé wa ọ̀nà yìí kọ́nà gba orílẹ̀-èdè mò ń sọ lẹ́ẹ̀kan àṣìṣe tí Nàìjíríà ṣe àwa Yorùbá ò gbẹ́dọ̀ ṣerú ẹ̀ wọ́n ní ọlọ́gbọ́n kọ́lé rẹ̀ sórí àpáta ìjídé òjò rọ̀ ilé dúró wámú nítorí pé ó ṣe foundation ẹ̀ dáadáa Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run Olódùmarè
ó wà ní ipa agbára Ọlọ́run láti dá ohun gbogbo lẹ́ẹ̀kan ó wà ní ipa Olódùmarè àtènìyàn àtẹranko àtomi àtẹja àtẹyẹ gbogbo tó mí àtẹlẹ tí ò mí ó wà ní ipa Ọlọ́run láti dá gbogbo lẹ́ẹ̀kan ṣùgbọ́n bàbá ò ṣe bẹ́ẹ̀ bàbá fètò sí ó ń fètò sí ó ń tó òun ni o nígbà tọ́lọ́run ọba mi tó ṣiṣẹ́ láṣẹ pé tán òun láyé fi ń wádìí ayé títí lélẹ́ni táwọn ọmọ ènìyàn fi ń wádìí ayé títí lélẹ́ni tí wọ́n fi rí di ayé òyìnbó wá wọn ò rí díẹ̀ torí pé ẹni tó ṣiṣẹ́ láṣeyọrí ẹ̀rìn òmùgọ̀ a máa kọ́lé wọn sórí ìran òmùgọ̀ akọ́lé wọn sórí ìrànyìn nígbà tí ìjì bá dé tí atẹ́gùn dé tí òjò rọ̀ agbálẹ̀ ìyanrìn lọ òjò àwa mọ́ wọ́n wá padà sí square wa irọ́ ni Dúpẹ́ Onítìrí ń pa Dúpẹ́ Onítìrí ló ní we don't need rally again we don't need rally again we don't need rally again tá a bá ti declare àkàdé gbàjọba wa ní ẹgbọ́ kí ni Dúpẹ́ Onítìrí ṣe yìí kí là ń pe orúkọ eléyìí ṣe eléyìí tún declare lẹ́ẹ̀kejì ní ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò kí là ń pe orúkọ eléyìí àbí eléyìí ń kéwì lójú títì ni ẹ lè rí èrò èyí gẹ tó fi kó bára yín ni ọmọ ládéládé ládé aláàbí ò ládé adé aládé gúnlá gbàfá láàbí ò kò gbọ́dọ̀ fọ́ọ̀mù lẹ́ni kí ojú títí ọmọ ṣe kí ni kọ́mọ́ rọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ Ìgbòho dé erin lákàtàbú ẹkù tagìrì gbéra ẹ̀ níjà àjọ̀nú aborírégbèdè ọmọkùnrin tí ń rìn tí ń dẹ̀rù bara ẹ̀ Ìgbòho níjẹ́bẹ̀ Dúpẹ́ Onítìrí yìí ló fọ́ pé èèyàn méje péré it is a shame èyí fi hàn pé ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò tì yín lẹ́yìn torí pé wọ́n mọ̀ pé irọ́ lẹ̀ ń pa wọ́n mọ̀ ẹjẹ́ wo who is Dúpẹ́ Onítìrí ẹjẹ́ wo ta ni Dúpẹ́ Onítìrí níbo ló ti wá kí ni foundation Dúpẹ́ Onítìrí kí lẹ lè sọ nípa Dúpẹ́ Onítìrí ṣé èèyàn ní Dúpẹ́ Onítìrí àbí ìnàkí ǹjẹ́ Dúpẹ́ Onítìrí tiẹ̀ ní ó ní bíbí rẹ bí no àwọn tó ń tẹ̀lé wọn dàbí títí wọn eléyìí tó gbé microphone sọdá nìyí ntí ọjà ní wá o ohun tó máa jẹ ló ń wá ohun tó máa jẹ ló ń wá o àwọn eléyìí ti gbàgbé ìrìn àjò táwọn kan rìn lámúlùdùn ìjọba àná tí Dúpẹ́ Onítìrí tí wọ́n sí amúlùdùn wọ́n lọ wọn ò padà wá ọmọ ọlọ́mọ làárán ní tíṣẹ́ dé tòrótòró ẹ jọ̀ọ́ kí ni ká pélé ṣé rálì ni àbí kìí ṣe rálì àwọn tí Dúpẹ́ Onítìrí tó jáde lánàá nìyẹn mo sọ lánàá mo ní bàbá ni fádà fọ́mọ bàbá ni fádà fọ́mọ Pọfẹsọ Bánjí Akíntóyè bàbá yín ni bàbá ni fádà fọ́mọ ẹgbẹ́ àbẹ́ ẹ̀dáhùn olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà alápàjì wọn Okuti International bàbá yín ni ṣé rí wọ́n ní adùn ṣe bí ntọ́lọ́run ọba mi lọ́wọ́ sí aṣòro ṣe bí tọ́lọ́dùmarè ò ṣe kíní tí ò lọ́wọ́ sí ẹ ti mọ̀ pé ìrìn àjò yín Ọlọ́run ò lọ́wọ́ sí àṣírí tí wàá tú pé ẹ̀ ń tan àwọn ènìyàn ni ṣé ẹnu ẹ̀yin tẹ́ máa gbé adélé wọlé rèé tọmọ Yorùbá ti rí láti pé Olúwa ṣeun Dúpẹ́ Onítìrí fẹ́ gbé adélé wọlé o Olúwa ṣeun àti lọ máṣọ 32 yard lẹ́sìn ni mo lọ ẹ mọ̀ pé mo ga 32 yard ni mo fẹ́ fi náà agbádá ìyàwó mi náà máa fi 10 yard
agbẹ̀rán òru àti bùbá apọ̀tá ti lọ máa ṣọ bẹ́ẹ̀ pé Dúpẹ́ Onítìrí máa gbé ó fẹ́ gbé Adelé wọlé wọ́n á fi Bọ́lá Ahmed gba free kick jáde ni oh my God corner kick náà máa fi Sanwó-Olú gbá kúrò lọ́fíìsì gbò oh my God Ṣèyí Mákindé penalty náà máa fi score ẹ̀ gbò lágbẹ́dànù pé híà Tádélé bá ti wọlé báyìí gbogbo àwọn gómìnà yẹ ìfẹ́ àǹfẹ́ gbó wọ́n yí adànù tàti múra lẹ̀ adójútì ní lọ́mọ tó pè ní Dúpẹ́ Onítìrí adójútì ní gbáà ni pẹ̀lú gbogbo ìrànlẹ̀ Ọlọ́run tó ní òkè Ọlọ́run tó ní ìsàlẹ̀ Ọlọ́run tó ní àárín Ọlọ́run tó ní pẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run tó ní orí Ọlọ́run tó ní ọrùn Ọlọ́run tó ní gbègbè Ọlọ́run tó ní ìpá Ọlọ́run tó ní rogodo Ọlọ́run tó ní gbẹ̀ngbẹ̀ pẹ̀lú gbogbo ìhàlẹ̀ pẹ̀lú gbogbo àrámọ̀ yín only just 8 people. You are a disgrace to your family. Akúmọ̀ mojú dídì wẹ́ àwọn bàmá wa ti jẹ́ kó di mímọ̀ fún akóbìnrin tó bá ti ń ṣe ṣìnà kì í ní tìjú ó tó ń pè ní tìjú yẹ kì í sí lọ́rọ̀ wọn. Àwọn màmá wa àtàwọn bàbá wa ti sọ fún wa wípé ọmọ tí ò bá ti ní bíbí ire that he can do anything because of money. Òun ò ní àròjinlẹ̀ pé tí mo fẹ́ dọ́wọ́ lè bó kí ni òpin ẹ̀. Akọ̀mù àtọ́bá ti gbọ́ ẹlòmíì tó bá gbọ́ 50,000 naira ẹ fẹ́ fún mi ní 50,000 naira ó yá irú wọn lélẹ̀ borí pàtàrà borí àgbọn Bàdágìrì irú wọn ni èyí borí pàtàrà borí àgbọn Bàdágìrì ẹ ti ń wò dẹ́nò wọ́n mọ̀ pé kò sí ọ̀nà ń bẹ̀ ṣùgbọ́n torí owó yóò bá pé nínú ọ̀rọ̀ wọn ẹni máa jẹun gbẹ́ngbẹ́ng yóò bá ní pé ó gbẹ́dọ̀ tilẹ̀kùn gbẹ́ngbẹ́ng wọ́n máa ń yí ọ̀rọ̀ yẹn papọ̀ mọ́ra wọn Bíbélì nínú ìwé Àìsáyà ó ní ìjẹ́ a lè wọlé tọ̀ alágbára lọ bí láì jẹ́ pé a ti dé ǹjẹ́ a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí ó ní yes a ó lè gba ìkógun lọ́wọ́ alágbára ṣùgbọ́n àti kọ́kọ́ máa gba agbára lọ́wọ́ alágbára yẹn náà ẹ ti ka alágbára mọ́kànnà tí ò lè lọ ṣé ẹ̀yin méje yìí ẹ lè kojú chairman local government kan ẹ̀yin méje péré Dúpẹ́ Onítìrí kò ní dáa fún ẹ gbogbo tó ti dá nínú ayé ẹ ló máa bàjẹ́ pátápátá torí pé ò jẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi àbá ti máa jó àbá ti máa yọ̀ ṣùgbọ́n nítorí pé a gbé ẹ dìde fún ìṣubú ọmọ Yorùbá ìwọ náà máa ṣubú ó máa ṣubú ni ẹ má gbàgbé Ìkẹjà ní Dúpẹ́ Onítìrí wà kò nílò kọjá kẹsẹ̀ máa sọ fún wa pé Adelé ń bọ̀ kó jáde síta nínú pálọ̀ ẹ̀ tó wà ní Ìkẹjà kó jáde síta ó yẹ kó lídìí àwọn wọ̀nyí pé Adelé ti dé o kí Black Lion kó balẹ̀ gùjẹ̀ àjàkálẹ̀ àrùn green for God ẹ̀yin bẹ́ẹ̀ kẹ́ jáde káwa máa wò yín ní títì ẹni tó fẹ́ jẹ olórí Adelé Lagos State COVID Sanwó-Olú gbá free kick síta ẹni máa jẹ Adelé ní Ogun State kó fi Dàpọ̀ kó fi ṣe throwing síta kó throw Dàpọ̀ bí gbà tí àwọn footballer bá ṣe throwing ẹni máa jẹ Adelé ní Ọ̀yọ́ kó dìbò Ṣèyí Mákindé kó dìbò ẹ̀wọ̀nú throwing kó kọjá sí Ọ̀ṣun ṣẹ́mi Adélékè máa ń jó ibi tó ti ń jó ni kó fi gbá throwing kí tèkìtì náà máa rìn kó máa tó bá ń gbọ́ kì tí àwọn sójà
àwọn ọlọ́pàá òmìnira 2022 tí oyè bá jí bá rí wọn báyìí kó gbàgbé bàtà kó fẹ́rẹ́ sí kó mọ́rí ní ọ̀nà pólì ibi tó máa ṣèfù ẹ̀ nìyẹn ọ̀nà ìlàwẹ̀ ló máa ṣèfù ẹ̀ torí ibẹ̀ lọ́nà ìlú wọn kí gómìnà wọn tètè máa sá lọ pé kọ́ni kí ló ṣe Mr. Governor what happen Adele ni o Adele dey come Governor leave me alone Adele dey come o ká máa wo ìpàkọ́ gómìnà kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lọ́ ṣe mọ̀ pé Akérédolú ara iṣẹ́ ìyá ni kó dára pé jọ torí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ jẹ́ kí n kó aṣọ mi kí dẹ̀ máa lọ ń tà ẹ́ẹ̀fẹ́tì nìyẹn dúpẹ́ kò ní dáa fún ẹ bó ṣe ń ta ọmọ Yorùbá jẹ ó ní ṣan tó dáa jẹ ewé ojú omi yìí nísinmi ó ní nísinmi ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní jẹ́ kó nísinmi ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní jẹ́ kó nísinmi ewé ata yìí tata pọ́n àti wọ́ àtàwọn tó wà lẹ́yìn ẹ Ayọ̀ Brown ní Àjàkáyé ní Fúnkẹ́ Bello ní Olórí Kò Lọ Títí ní gbogbo yín pátá ewé ata yìí tata pọ́n ẹ mọ̀ lé ní ẹ̀ níbà ẹ mọ̀ lé ní ẹ̀ níbà á mọ̀ pé ipò lẹ̀ ń wá á mọ̀ ẹ mọ̀ pé àwọn tó rọ̀gbà yìí bàbá Akíntóyè àwọn tó rọ̀gbà yìí Olóyè Ìgbòho àwọn tó gbọ́ àwọn tó ní ìmọ̀ ni ẹ wá nàgà pé torílẹ̀-èdè bá lè bọ́ sí táwọn lè gbà á níbo làwọn fẹ́ yàn sí òun lẹ́bi lọ kó gàǹgì títí ń yọ òfò lómi ẹ̀fọ́ ṣe òfò làjàkáyé máa ṣe dànù òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ní Dúpẹ́ Onítìrí máa ṣe dànù òfò ní gbogbo yín máa ṣe dànù àmọ́ kì í ṣe pé ẹ fẹ́ràn Yorùbá dénú ẹ fẹ́ràn Yorùbá ipò lámọ̀ pé ipò lẹ̀ ń lé Dúpẹ́ Onítìrí tí ohun tí Ọlọ́run ò fún ló ń lé kiri he want to become olórí Ọlọ́run sọ pé fún ẹsẹ̀ ó jákulẹ̀ he want to become a governor Ọlọ́run sọ pé níbo ló ti rí kò sí nínú àyànmọ́ ẹ̀ torí bíbí ire kan ò já ohun rere kan ò lè wù jáde nínú ilé yìí ìwọ́n èmi lọ́lọ́run fún ẹ ti gbàgbé ọmọ Yorùbá tètè máa ń gbàgbé ọ̀rọ̀ ló jẹ́ ká máa tọ́ ha God told me I'm the next governor of this state 2015 ngbà tẹ́ máa sọ àmì ẹ̀ mọ̀ pé Ọlọ́run ló bá mi sọ̀rọ̀ 2015 God told me that I'm the next governor till today Ọlọ́run ṣe ń bá sọ̀rọ̀ ni ó wá pààyẹ̀tì ó rápálá wọnú Yorùbá nation ohun tó fojú Ọmọlúkà rí kọmọlúkà tó líkẹ̀ mọ́ bàbá Akíntóyè láì mọ̀ imú mọ̀ níkà o imú mọ̀ níkà tí ò já gbóòrùn àṣebi o imú oníkà imú oníkà gbogbo gbà tó pọ̀ Ọmọlúkà yẹ kí imú ti jẹ́ kí Ọmọlúkà gbóòrùn pé ibi lélẹ́ ìfẹ́ ṣe o kọmọlúkà blọọkù ẹ̀ ìmúníkà kò já gbóòrùn àṣebi must be your welcome tí ò bá jẹ́ pé ìmúníkà ni ìgbà tó ti ń pè Ọmọlúkà please collect me to bàbá Akíntóyè collect me tọ́mọlúkà náà sọ pé okay ma ẹjọ́ di Tuesday ẹjọ́ di Wednesday ẹjọ́ kí atẹ́kùn yẹn dára fẹ́ wọ́n kọmọlúkà wá gbóòrùn ibi yẹ pé iṣẹ́ tí mò ń ṣe lọ́sàn tí mò ń ṣe lóru táwọn kan wọ́n gbé mọ́tò abájẹ́ sọ́nà inú gbóná máa sùnmọ́jú lọ́mọbìnrin fẹ́ wá bàjẹ́ Ọmọlúkà wá bẹ̀rẹ̀ sí ń dìbò ẹ̀ ṣùgbọ́n Ọmọlúkà ò mọ̀ imú ló níkà ló bá wọlé tán ló balẹ̀ gùdẹ̀ sọ́dọ̀ àwọn Yorùbá world media ọ̀hún Bíbélì wípé ẹni bá ti fi ibi ṣú olóore ibi ò ní kúrò nínú ilé ẹ̀ nígbà yẹn lọ́n táwọn Yorùbá world media bá pè ní agbókò rí pé hello ma afẹ́nibítì pẹ̀lú yín kó tó 30 minutes Dúpẹ́ ti dé àṣé òun wá káwọn yẹ kán kéde òun ni kán mákẹ́tì òun fún gbogbo ọmọ Yorùbá kó tó wá gbé ìwà burúkú ẹ̀yọ jáde
Dúpẹ́ ó ti fi bí ṣú olóore ó fi bí ṣú bàbá tó wà l'Amẹ́ríkà tó pe ọmọ Lúkà ó fi bí ṣú ọmọ Lúkà ó fi bí ṣú Yorùbá world media all the Yorùbá world media pátápátá ó fi bí ṣú wọn ó fi bí ṣú home based media pátá gbogbo ẹni tó sọ̀rọ̀ Yorùbá nation tó gbé ẹ wá sórí program wọn ó fi bí ṣú wọn ó fi bí ṣú bàbá Akíntóyè ó fi bí ṣú gbogbo àwọn ọmọ Yorùbá tó believe pé oore ni Dúpẹ́ fẹ́ ṣe wá láì mọ̀ pé ó fẹ́ bayé jẹ́ ni ibi ò ní kúrò nínú ayé ẹ tó bá ń dán fún ẹ lẹ́ni tó bá dọ̀la olú Yorùbá bẹ̀rẹ̀ sí lù ẹ bí ìgbà tá bá ń lu àmàmà igi imú ló níkà imú tí imú ò bá níkà ṣòro ó yẹ kó rú nǹkan báyìí máa ṣẹlẹ̀ ká ní wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá kó jẹ́ pé àwọn ilé ló wá jáde síta èèyàn 8 odidi ìjọba orílẹ̀-èdè fẹ́ dé àwọn 8 ló jáde síta nǹkan ti ṣe wá o àwọn 8 they are 8 in number àwọn tó fẹ́ gba orílẹ̀-èdè fún wa nìyẹn o ẹ ti rí pé ipò ní Dúpẹ́ Onítìrí wá ẹ rí pósítà bẹ́ẹ̀ ẹ rí mo kí gbogbo yín ẹ wẹ́líkọ̀ a sì máa ṣe program lórí wọn nírọ̀lẹ́ ṣùgbọ́n bí mo ṣe rí mo kàn wá ẹ gbà mí ibi tí mo wà tẹ́bá rere tí mo sá débi tí mo wà pé èrò ọkàn ní pé ìjọba délé wa ti dé o ìjọba dé àṣé àwọn ẹlẹ́yà ni Dúpẹ́ ń ṣe ẹlẹ́yà ni èyí ti yẹ kó fi wọ̀nyí pé ó ń tàn wá ní somebody that say that we do not need rally anymore kí làwọn ilé kí náà kọ́ àwọn ilé síta fún ẹgbọ́ kí làwọn ilé yìí ṣe ẹgbọ́ ìtukùtù lẹ́nu ẹ̀rí ẹ̀ ṣé ẹgbọ́ mi. ṣé irú orílẹ̀-èdè Yorùbá ló yẹ kó fẹ́ gbà lẹ́yìn mọ́tò yẹ kí millions of mọ́tò kó má ti lọ kí èrò máa ṣúkì wọ́n mọ̀ pé wọn ò lérò lẹ́yìn so ó yìí sì fún wọn orú àwọn méje yìí sì bóyá 70,000 náà fún wọn bóyá 100,000 tọ́lẹ̀ fún ẹni tó ní instrument wọ́n fún ní 30,000 naira dẹ́rẹ́bà náà máa gba 50,000 naira ìṣirò ẹ̀ papọ̀ ìgbà tá à ń ṣe rálì ẹni nímọ̀ tó ń gbélẹ̀ lọ́fẹ̀ẹ́ ààrẹ ni tó ní ẹ́jìn tó kó ẹ́jìn ẹ̀ lẹ̀ lọ́fẹ̀ẹ́ pé mo jẹ́ oṣù kan lẹ́fẹ́ lù ẹ máa ló lọ yóò bá ẹ jẹ́ kó yé wa ẹni tí ò bá ti ní bíbí ire ohun kankan tá à ń pè ní ire ò lè jáde lọ́dọ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ ẹ béèrè àwọn kan wà tó jẹ́ pé a dá wọn kan máa ba nǹkan rẹ̀ jẹ́ ni lára wọn ní Dúpẹ́ Onítìrí wà àwọn kan wà kó jẹ́ pé ètò tá a ti tò lẹ́ẹ̀kan máa dá ètò rú ni lára wọn ní Àjàkáyé wà àwọn kan wà tó jẹ́ pé irọ́ la fi ṣe àkọsẹ̀jáyé wọn lára wọn ní Ìjìnlẹ̀ wà ò lẹ́bi rí pé irọ́ ó rọ̀ wọ́n lọ́rùn láti pa ohun tí ò lè ṣẹlẹ̀ tí òun ò lè ṣe ó rọ̀ wọ́n lọ́rùn láti sọ pé àwọn ti ṣe ẹjẹ́ abira wa léèrè àwọn bàbá wa ní ẹni máa jẹun gbẹ́ngbẹ́ng ó gbẹ́dọ̀ tilẹ̀kùn gbẹ́ngbẹ́ng ṣé orílẹ̀-èdè ní la fẹ́ gbà ní Dúpẹ́ ń ṣe wá báyìí yánmọ́yánmọ́ yìí ṣé owó tí ẹ̀ ń wò yìí ohun tí ẹ̀ ń rí yìí ṣé ó fi hàn wípé lóòótọ́ lódodo ọmọbìnrin fẹ́ gborílẹ̀-èdè ọ̀rọ̀ tí èmi àti àwọn bàbá yẹn tó ń sọ nígbà tá à ń ṣe kínní bàbá yẹn sẹ́ẹ̀dì sí mi lánàá ó ní máa mi ò fẹ́ kó gbé síta o mi ò fẹ́ kó gbé síta tó bá tó tàbí tí màá ní kó wà á gbé síta tí bàbá yẹn sọ fún mi pé bàbá Èkìtì bá mi sọ fún bàbá Akíntóyè àtolóyè ṣe Sunday Ìgbòho pé àwọn rálì tẹ́ ń ṣe yìí ó ń kóná sínú Aṣọ Rock
ó ń dàárín wọn rú pé àwọn táwọn jẹ́ Yorùbá tó wà ní security committee pé wọ́n sọ fún wọn pé what do we do pé òun sọ fún wọn pé tẹ́ bá lọ àtáàkì wọn gbígbà tí ènìyàn bá bu pẹ́tò sí nǹkan ni o rálì yẹ tán ṣe tẹ́ bá lọ àtáàkì wọn wàhálà ni o ẹja máa wọnà tá máa gbégbá o bàbá yẹn á tún pè mí bàbá yẹn gbogbo conversation àwọn ẹ̀mí àti bàbá yẹn wá ń ṣẹ̀dẹ̀ pé ọmọ mi mo dẹ̀ sọ kí ní ìfún yín gbà yẹn o Dúpẹ́ Onítìrí lóde ló dàkúta sí ráìsì ọmọ Yorùbá Dúpẹ́ Onítìrí lóde adùntọ́ ọmọ Yorùbá gbélẹ̀ ló dá ìkóró sí Dúpẹ́ Onítìrí lóde ìsinmi tó ti kù gẹ́gẹ́rẹ́ kó tẹ ọwọ́ ọmọ Yorùbá Dúpẹ́ Onítìrí gbádànù ló wá ní rárá ìran òun ò gbẹ́dọ̀ nísinmi ìran tí Dúpẹ́ Onítìrí ti jáde ní agboolé tó ti jáde nínú ẹbí tó ti jáde wọn ò ní nísinmi ọ̀sán gangan ló wà ọmọ ọ̀sán gangan ni èyí tẹ́ ẹ rí níwájú aṣọ eléyìí artificial ni o artificial ni this is not a real Dúpẹ́ èyí tẹ́ ẹ wò yìí pancake lẹ́ ń wò yìí pancake Dúpẹ́ Onítìrí tí wọ́n bá fún wèrè kí wèrè ó bá sùn tí wèrè bá rí ojú ẹ̀ wèrè gan máa họ pé ìwọ wèrè yìí wá fún ẹ lọ́mọbìnrin kan pàkìtìpàkìtì o ó yá wá bá láṣẹ papọ̀ tí wèrè bá rí ojú Dúpẹ́ Onítìrí á bẹ́ dànù ẹ ti gbàgbé ni pancake lélẹ́yìí makeup rèé sìmẹ́ǹtì rèé bọ́dí fìlà rèé kì í ṣe Dúpẹ́ Onítìrí gangan rèé òun lè fi rí tó máa wégele láti etí dé etí kejì gbogbo ibi tí ọmọbìnrin fi ń gbẹ́nu síta ṣe pé ẹ̀sìn kò nínú lórí mọ́ ni Dúpẹ́ ò lóore kankan tó fẹ́ ṣe ọmọ Yorùbá adélé wọn rèé o ọ̀nà tádélé wọn fẹ́ gbàjọ rèé o mo fẹ́ kẹ́ gbọ́dọ̀ kí tó máa lọ. Ibi báyìí dàbí odi ìlú kan nígbà tẹ́nìyàn lọ ṣe nǹkan ní odi ìlú àwọn ilé kan disgrace ara wọn kí ni Yorùbá ṣe fún Dúpẹ́ Onítìrí that make us deserve all this mess ṣe ń wò. Sherry cameraman. Sherry cameraman. Sherry. Sherry pancake. Sherry pancake. And we need all this. Gbogbo ilé tó ń ka ẹ̀ nígbà tó wọ́n máa parí ẹ̀ á ní ìjọba Nàìjíríà ti dé.
káwọn yẹn tó wá máa correct ara wọn. Ọmọ Yorùbá ẹ jáwé kọ́. Dúpẹ́ Onítìrí ìṣẹ̀ràn rí asọ nígbà kan pé gbogbo wa ẹjá gbógun ti ọmọbìnrin yìí. Ìwé onísàmù ní pé Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí. Olúwa fìjà fáwọn tí ń fìjà fún wa jà. Olúwa yọ ọ̀kọ̀ àti àdá yọ. Ẹ mọ̀ pé ó yẹ kó Olúwa ó yọ ọ̀kọ̀ àti àdá fún Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí ń dìlé ọjọ́ ọ̀la Yorùbá. Ẹgbẹ́ wọnú ẹ̀mí. Ẹ̀yin àgbààgbà ẹ fojú àgbà wò. Ṣé ọ̀nà tí Dúpẹ́ Onítìrí fẹ́ gbàgbà jọba rẹ̀? Ẹ má jà tara wa jẹ. Ẹ̀yin bàbá wa ẹ mọ̀. Ẹ má jà ṣìkíní. Ẹ má jà tara wa jẹ. Ẹ má jà tara wa jẹ. Àwọn alẹ́lẹ́yà làwọn eléyìí. Adití ọmọ. Alétílápá. Wọ́n ti gbàgbé àwọn tó wà ní amúlùtán lọ sí amúlùdùn títí dé nígbà tó wá àwọn pálábà àwọn yẹsẹ ń ṣẹ́gi. Tí Dúpẹ́ Onítìrí bá fẹ́ ṣe ibi tí ọwọ́ ìjọba tètè máa tó wọn lóye kan lọ kò yẹ kó jẹ́ ẹ̀yìn odi ìlú làwọn wọ̀nyí ti máa ṣe gbogbo tó ń ṣe yìí. Ọmọ Yorùbá ti ń yé wa o, ẹ̀jẹ̀ a máa múra. Ẹ̀jẹ̀ amúra sọ̀rọ̀ ara wa kí Dúpẹ́ Onítìrí tó bá títí wa jẹ́ kó tó bá tọjọ́ ọ̀la Yorùbá jẹ́. Ẹ̀jẹ̀ amúra. Ọ̀jọ̀gbọ́n ni bàbá Professor Banji Akíntóyè, a rep and a senators. Kí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kó tó join Yorùbá nation ló ti ní orúkọ. Tàdé ń gbọ́ lẹ́nu àwọn àfáà kọ̀ọ̀kan àtàwọn pásítọ̀ kọ̀ọ̀kan. Ẹni máa sọ pé Sunday Igboho ló jẹ́ kí n dolílé. Ẹni máa sọ pé Sunday Igboho ló jẹ́ kí n di mọ́tò. Mo sì sọ fún olóyè lẹ́rìn ṣé last 2 weeks ni pé olóyè ẹ sì jẹ èmi náà ní mọ́tò èmi. Táwọn ará àtàbá lè sọ wípé ẹ̀yin lẹ fún wọn ní mọ́tò. Májàsọ́lá máa gba mọ́tò ti tèmi náà lọ́wọ́ yín o. Ta ló mọ Dúpẹ́ Onítìrí? Ìgbà tá a kọ́kọ́ máa gbọ́ 2015 contest as a governor. Òfo ìbò ẹyọkan kò ní. Ẹ lọ wádìí ìbò ẹyọkan kò ní. Ẹni tí ò dára ńlé kò lè dára ń ta. Torí Yorùbá ní pé ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Èmi kàn máa bẹ̀ yín ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí. Àwọn bàbá wa tó ní ojú inú. Tá máa sọ wá pé ojú làgbà ń yá àgbà yìí yádùn. Wọ́n ti ń sọ fún wa wípé ọmọbìnrin yìí ètè tó fẹ́ gbé jáde ní wípé kó lè sú ọmọ Yorùbá. Àwọn tó gbé dání lótìtọ́ àti lódodo kó lè sú wọn. Ká wá sọ pé ayọ̀ǹda ẹ̀fẹ́ jẹ́ kó máa ṣe lọ kó wá máa fi Yorùbá dára ohun tó wù ú. You work for the politicians. Ẹ má jẹ́ oṣù yín. Ẹni máa joyin inú àpáta. Àwọn bàbá wa sọ pé kì í wẹnu àáké. Ẹni máa joyin inú àpáta kì í wẹnu àáké. Nígbà tẹ́ bá fọ́ àáké má àpáta gbó lẹ́ẹ̀kíní gbó lẹ́ẹ̀kejì. Ẹnu àáké tẹ́ ti gbẹ tó ti mú àti máa lù. Àpáta náà àti máa mì. Tẹ́ bá ti wá wẹnu àáké pé àpáta ẹ̀ ti fẹ́ ba àáké jẹ́ ẹni rí oyin ẹjẹ́. Ṣùgbọ́n tẹ́ bá ń fọmọ́ bí àpáta ti ń bẹnu àáké jẹ́ bẹ́ẹ̀ náà là ń ké náà wíìkì agbára àpáta. Làwọn bàbá wa fi sọ di ọ̀rọ̀. Ẹni máa joyin inú àpáta ni wọ́n ní kì í wẹnu àáké. Ẹ̀yin màmá mi àtẹ̀yin ìyá mi náà lẹ sọ. Ẹni títa ríro là ń kọlà. Títa ríro là ń kọlà. Ẹni tó bá jiná tán ní dẹwà ní doge. Ẹwà ọjọ́ ọ̀la ni Dúpẹ́ Onítìrí fẹ́ bàjẹ́ mọ́ wa lára. Ẹ má jẹ́ oṣù yín, ẹ má jẹ́ orẹ̀ yìí. Dúpẹ́ Onítìrí ò fẹ́ ká lọ́jọ́ ọ̀la ni. Ẹ má jẹ́ ayọ̀ǹda Yorùbá fún Dúpẹ́ Onítìrí pé kó ṣe bó ṣe wù. Ṣé mọ̀ pé ẹ̀yin àgbààgbà náà lẹ sọ pé tá bá fi òkú ìyá wèrè lẹ̀ fún wèrè pé kó ṣe bó ṣe wù ó mà lè sún jẹ. Ó lè sún jẹ o. Ẹja kébò sí lé Dúpẹ́ Onítìrí.
kó fi Yorùbá nation lọ́rùn lẹ̀ kí bàbá Akíntóyè tó jáde síta kí ló dé tí Dúpẹ́ Onítìrí ò jáde síta irọ́ ni Dúpẹ́ Onítìrí gbé dání ẹ fúnra sí ìfúnra lóògùn àgbà. You are blessed.